ìwòyí àwọn ìròyìn tó jẹyọ rèé nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ ajé Monday ọjọ́ 11 oṣù kẹta ọdún 2024 tó tún jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan. Ẹniọlá Sálíù lórúkọ mi. Lágbo òṣèlú, iléeṣẹ́ ààrẹ àti ilé ìgbìmọ̀ aṣòfin ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kanra wọn lórí ọ̀rọ̀ ètò ìṣúná ọdún 2024. Lábẹ́ rẹ̀, iléeṣẹ́ ààrẹ dúró tán lẹ́yìn ààrẹ Tinubu. Ó ní ilé ìgbìmọ̀ aṣòfin fi tírílíọ̀nù kan ó lé méjì náírà ìyẹn 1.2 trillion naira kún àbá ètò ìṣúná ọ̀hún. Àwọn aṣòfin àgbà ṣe ìkìlọ̀ fún Níngì. Wọ́n ní Ọlọ́run kò ní fún àwọn tó fẹ́ jẹ nídìí kí wàhálà ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè yìí ṣe. Ẹgbẹ́ òṣèlú PRP fi ojú láì fi wo fífi owó kún àbá ètò ìṣúná. Ó ní kí wọ́n ṣe ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún. Àjọ SERAP gbójú ágan sí àjọ NCC. Wọ́n ní kí wọ́n ṣí gbogbo síìmù tí wọ́n ti tì padà tàbí kí wọ́n fi ojú ba ilé ẹjọ́. Lábẹ́ rẹ̀, ó ní ìgbésẹ̀ àjọ NCC yìí jẹ́ títẹ ẹ̀tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí lójúmọ́lẹ̀. Ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀-èdè yìí NGF ti ní àwọn gómìnà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti ń gbé ìgbésẹ̀ láti wá ojútùú sí ebi ọ̀gàjà fọwọ́mẹ́kẹ́ àti ọrọ̀ ajé tó ti dojúdé. Amòfin tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní Fẹ́mi Fálànà ti ní kí àjọ ẹ̀ṣọ́ aláàbò lẹ́nu ìloro gbé ìgbésẹ̀ láti ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí ẹbí àwọn tó di olóògbé lásìkò tí wọ́n lọ ra oúnjẹ ní ilé iṣẹ́ àjọ ọ̀hún ní ìpínlẹ̀ Èkó kí wọ́n sì ṣe ètò gbà má bínú fún wọn. Àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ AU ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé tó wáyé lágbègbè Òkè Ọya eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin àtàwọn ọmọ ilé ẹ̀kọ́. Sultan ti ìlú Sokoto ti kéde pé oṣù tuntun ti yọ tó sì ti ní kí ààwẹ̀ Ramadan bẹ̀rẹ̀ lónìí lẹ́yẹ ọ̀ṣọ́kà. Lẹ́yìn ètò ìsìnkú Wigwe, ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ ọkùnrin, wọ́n tún ṣe ìsìn ìta gbangba fún àwọn olóògbé ọ̀hún. Àgbà òṣèré Nollywood ní Etinosa ti ṣàpèjúwe àwọn sinimá rẹ̀ gẹ́gẹ́ bí èyí tó máa ń kọ́ àwọn tó ń wò ó lọ́gbọ́n púpọ̀. Lágbo eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ló ṣì wà lókè téńté tábìlì pẹ̀lú bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool àti Man City ṣe gbá ọ̀mì nínú ìdíje English Premier League tó wáyé ní Anfield. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Èmi Ẹniọlá Sálíù ni mo kà láti ní ìwé ìròyìn The Matrix tó jáde lónìí. Ẹ darapọ̀ mọ́ wa lórí Facebook, Instagram, YouTube, TikTok àti X fún ìròyìn síwájú sí i. Ẹ ṣeun.